ṣùgbọ́n olóyè Báyọ̀ Adélábù ṣe báwọn náà ní leader APC nípínlẹ̀ Ọ̀yọ́. Pétù sẹ́yìn lẹ́yìn pépò leader ni wọ́n ṣe máa ń jẹ leader kọ́ yẹn náà leader máyìn máa jì ní ṣé tó pé Báyọ̀ Adélábù jẹ́ mínísítà. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ ẹgbẹ́ gangan nìṣòro ẹgbẹ́ wọ́n máa ń pè wá ní nǹkan tá a jẹ ṣé ministerial position náà fi ń jẹ mínísítà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a ti ní bí mínísítà bíi mẹ́ta àbí mélòó nínú ẹgbẹ́ wa náà. Adébáyọ̀ Ṣítù wà ń bẹ former minister ni wọ́n. Ẹ̀sùn kan sitting minister ní Báyọ̀ Adélábù. Kò ní mí ni minister ò lè di leader ẹgbẹ́ náà kò sínú constitution ẹgbẹ́ wa náà. Àwa ló lè di leader bó ni leader ṣe máa ń jẹ́. Leader máa ń yìí máàjì ni by position and by hierarchy. Tó bá pa ní former governor nsìn automatically is our leader. Tó bá ní sitting governor is our leader. Ní báyìí. Ní báyìí pé mo wá jẹ minister mi ní leader kò possible náà ṣé àmọ́ jẹ driver tó ti jẹ conductor ni. Nígbà tẹ́ ẹ̀ tí wọ́n ní leader yóò sọ pé òun fẹ́ dìbò òun fẹ́ ṣe aspirant òun fẹ́ dìbò ẹgbẹ́ kò possible now tí ẹ̀ bá jẹ́ driver tó jẹ́ conductor wọ́n ò ní pè. Ta ló lè yóò bọ́ leader báyìí ta nípò rẹ̀ gbé leader lọ́wọ́lọ́wọ́ yìí. Aláwọn former governor former deputy governors tó yẹ kán wà that seat of leader tí wọ́n bá fẹ́ dẹgbẹ́rú wọ́n pọ̀ náà. Former deputy governors wà ń bẹ àwọn former senators. Ṣùgbọ́n leader ó máa fọ́ǹdì ẹgbẹ́ o leader tí ó máa fọ́ǹdì ẹgbẹ́ ńkọ́. Bẹ́ẹ̀ ni bọ̀ àti fọ́ǹdì ẹgbẹ́ náà òkè ló wà problem ta ní látòkè nìyẹn náà. Mínísítà lè rówó lọ́dọ̀ rẹ̀ báyìí. Owó kọ́ ni gbogbo nǹkan. Bàbá Adédúgbà tán wà láyé ṣé mínísítà ni wọ́n ni. Ṣé bá yìí máa jìnnà as leader PDP. Tó lè sẹ́ni tó question ẹ̀. Agbára dẹ̀ yẹn wà látòkè. Financially wọ́n support wọn. Lọ́wọ́lọ́wọ́ bá APC ò ní leader. Leader poríṣiríṣi. But running point tó yẹ ká ní kí kálukú sọ pé ká ń lọ lé leader APC ò ní báyìí o. Dábàá ní ká ló lè pàṣẹ fún wa nísìn tí ó pèrè leader. Èyí tó sọmọ leader pọ̀ náà. Ìṣó lè máa pé mo lọ lé lágbájá ó fún mi 10,000 ó fún mi 20,000 àwọn kéékèèké lè máa fún owó bẹ́ẹ̀. But leader tó sọ pé àmú lọ lé díà okay Ọ̀pálẹ̀ go and bring your CV. Oṣù tó dẹ̀ tẹ̀lé wọ́n ti fún ẹni kankan báyìí l'Abuja àwọn leader nìyẹn. Ẹ̀kún wa lọ lé lágbájá Ọ̀pálẹ̀ lọ lé fún 500,000 ẹjọ́ owó kíni ó táwọn náà ń bóyàn. Bí ẹ bá bí 1 million mo lè mọ́ sọ pé thank you torí mi náà ń fún yàn náà. Ní báyìí APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ló lórí. A ló lórí. Ní leader. A ní leader but leader tí ó lè sọ wípé ibi tá à ń lọ rèé kò sí. Kò sí tó dẹ̀ ṣe pàtàkì. Sàwọn kan náà kan wà láti ta tán ju òkò sínú ìmọ́lẹ̀ APC láti ta. Ṣé kí a gbé signboard ta APC báyìí kí wọ́n pe wanted o we need leader vacancy. Wọn kì í fi wọn ń polongo leader mo sọ fún ẹ náà pé leader máa ń yìí máa jì ní antecedent yẹn ni wọ́n sọ̀rọ̀ di leader ní ẹgbẹ́ òṣèlú. Ẹ wá ti rẹ̀ ń tó ní àwọn antecedent yìí. Àwọn tó ní sọ́wọ́n empower wọn ni àwọn former deputy governors wà ń bẹ náà. Baba Aláké Adéyẹmọ and others àwọn tó tún jù wọn lọ náà wà gbogbo wà ń bẹ wọn empower wọn náà. Politically wọn fẹ́ kán relevant tí ò dẹ̀ dáa. Àwọn báyẹn capable now. Káàlì ló mọ́ bá wọn páwọn leader wa rè bọ́ látòkè ńkọ́ ṣé wọ́n carry wọn along. Gbogbo náà ṣe wàhálà 2023 lè tó lọ náà. Kò sí kankan nu wọn tán jẹ́ kán relevant mọ́. Ẹnìkan wá látọ̀ Ọ̀ṣun ni wá ń jẹ leader lé wọn lórí ń bí. Tó ń dàbí irú tí ó dẹ̀ mú àpótíwájú lé rẹ̀ gan lọ́sùn kò mú. Ṣọ̀ṣun ni a ti ń dẹgbẹ́ yín rú. Ó wà níbi tí wọ́n ti ń dẹgbẹ́ wá rú o. Ó wà ń bẹ òtán ti ń pa àwọn èèyàn ní tí wọ́n jẹ́ lọ́yọ̀ state. Bó lẹ́yìn sọ pé minister and leader ẹgbẹ́ èwo mẹ́ lẹ́gbẹ́ tá a jọ wà ẹ̀. Ṣólóyè Bísí Àkàndé lẹ́ ń sọ ọ̀rọ̀ wọn. Tí wọ́n bá sọ bẹ́ẹ̀ o mi ò wá bí láti wá dárúkọ anybody o. Ṣùgbọ́n ṣáwọn náà wà. Ẹ tó bá jẹ́ tiẹ̀ kí wọ́n kó mọ́. Nígbà téèyàn ló ń pèrè leader ò kì í fún àwọn ọmọ nípò tán bá kó fún náà. Ẹ pèrè ayín leader gbogbo pò tán fún yẹn náà nípò àwọn ọmọ yín nípò àna yín náà tó mú pò ṣé leader nìyẹn leader máa ń fi pò dùn ọmọ ẹgbẹ́ nínú ni. Tó bá pe ó kọ́ tó pè yẹn ìwọ ló pe mi ò pòkọ̀ yẹn kankan mi o. Èmi ò tí ì pòkọ̀ mo ń sọ pé ṣáwọn náà wà ń pẹ́ àbí tí wọ́n mọ̀ ń pa ẹ̀. N tó bá sọ náà ni o but n tẹ́mi mọ̀ mo ń sọ yìí o. Honorable Gbénga Ọ̀pálẹ̀yẹ abẹ́rù ń bà yín. Ẹ̀rù kí ló ń bà mí? Ọlọ́run ló dá mi. Ọlọ́run dẹ̀ ń protect wọn Ọlọ́run dẹ̀ ń ṣe dáadáa fún gbogbo gbà.